in tó ṣe ọ́ láǹfààní la tún wá fún ọ dákun lọ́ọ́ bá mi wá owó ẹyọ só ti rí òun nìyí tán pè bẹ́ẹ̀ rí owó ẹyọ wọ́n sì tún máa ń pè ní ẹyọ owó nǹkan kan náà ni lọ́sọ́dọ̀ àwọn tí máa ń ta orí eku wàá pò fẹ́ ra owó ẹyọ ó ti rí òun rèé ọ wá bá mi ra 16 rẹ̀ àbí 21 16 tàbí 21 ọ wá lọ bá mi wá omi ọsàn wẹ́wẹ́ tó máa ṣe déédéé table water báyìí omi ọsàn wẹ́wẹ́ ọsàn òrombó lime water òun ló máa wá lọ wá sórí tó bá ti rí nítorí ṣe ni wípé ọ wá kó owó ẹyọ mẹ́rìndínlógún yẹn àbí 21 yẹn mọ́kànlélógún ọ kó sínú omi ọsàn yẹn ọ dà sínú lime water tó bá ti dà sínú lime water wá ike kan tó tún wá tóbi ju table water yìí lọ ilẹ̀ ibẹ̀ lọ́ọ́ da omi yẹn sí nítorí pé tí bá ṣe ń pẹ́ tó bẹ́ẹ̀ náà ni gáàsì rẹ̀ ó sì máa pẹ́ tó yóò máa lágbára sí ó sì lè bẹ́ ike àbí kó di ohun tó yá pé tó bá fẹ́ ṣí kó lọ rú dànù òun ló fi gbọ́dọ̀ dá síbi tí ó bá ju kinní yìí lọ dákun bá mi share rẹ̀ kó sì máa bá mi tẹ like kó sì máa comment ìgbésí ayé rẹ̀ ò ní dàrú àìsàn ò ní fi àgọ́ ara èmi àti ẹ ṣe ibùgbé tó bá ti wá ṣe bẹ́ẹ̀ wá lọ bá mi gbé pamọ́ sídìí kan fọjọ́ méje má jẹ́ ó kanlẹ̀ o èyí kanlẹ̀ ó sì lè máa sí wò bí ijọ́ mẹ́ta kí gáàsì rẹ̀ yẹn ó máa fi lọlẹ̀ tó máa fi di lẹ́yìn ọjọ́ keje wàá rí pé gbogbo owó ẹyọ tá a kó sí yẹn ó ti yọ pátápátá léèdàn wò a ní ó bá mi share rẹ̀ kó bá mi tẹ like bó o bá ti wá ṣe bẹ́ẹ̀ tán ó di lílò ọ máa mu ṣíbí mẹ́rin lójoojúmọ́ lẹ́yìn tó bá ti jẹun tán ṣíbí mẹ́rin lójoojúmọ́ ha ìwọ tọ́lọ̀ ń bá ní kó o rí lò wàláhì bó ti lò ń kí àìsàn stroke òun lágbára tó kò ní kàn yín stroke mẹ́ta ló wà èyí tí máa ń báyàn láti inú afẹ́fẹ́ èyí tí wọ́n máa ń sà síyàn tí wọ́n máa ń jù fún yàn àti èyí tí tó jẹ́ stroke àfọwọ́fà èyíkéyìí tó lè ń kó jẹ́ nínú mẹ́tẹ̀ẹ̀ta rárá àìsàn stroke ò tún ṣe é mọ́ lè dán wò